Alaroye máa wí o. Àwọn aráàlú máa bẹ̀rẹ̀ sí jẹ̀gbádùn iṣẹ́ ìdàgbàsókè tí ààrẹ Tinubu ń ṣe. Ganduje ló sọ bẹ́ẹ̀. Pẹ̀lú báwọn èèyàn orílẹ̀-èdè yìí ṣe ń fìgbà gbogbo kígbe tantan pé ìlú le. Síbẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC Alhaji Abdullahi Ganduje ti ní akọ iṣẹ́ àti ojúlówó iṣẹ́ ní olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe lọ́wọ́ láti gbé ìṣàkóso ìjọba rẹ̀ dé èbúté ayọ̀. Ó ní láìpẹ́ láì jìnnà àwọn aráàlú máa bẹ̀rẹ̀ sí jẹ ìgbádùn iṣẹ́ ìdàgbàsókè gbogbo tí ààrẹ Tinubu ń ṣe látìgbà tó ti dórí àlééfà. Ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ní Ganduje ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan tó máa rí sí ètò ìpolongo ìbò fún òǹdíje dupò gómìnà ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa, èyí tó máa wáyé lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ààrẹ Tinubu ti ṣe àwọn ètò onírúurú tó máa tó bẹ̀rẹ̀ sí so èso rere láìpẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Nǹkan máa tó bẹ̀rẹ̀ sí dẹrùn. Àwọn òfin tó ń ṣe máa jẹ́ kí orílẹ̀-èdè yìí ní ìlọsíwájú sí ni. Akọ iṣẹ́ gidi ló ń ṣe láti ìgbà tó ti dépò àṣẹ ìjọba orílẹ̀-èdè yìí. Mo gbóríyìn fún nípa àwọn iṣẹ́ akin kọ̀ọ̀kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ganduje ṣe sọ nípa ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.